Mommy. I said you should leave. He said, "Why leave?" Excuse me, ma. With due respect and diligence, I'm not in that point in your way. You've broken so many things. My bedroom is in a mess. And look at your bedroom. At this point, I need that What you me, yes! Irema, calm down. Looking at your face, Leave! I love you so much and you know it. I love you too. But about one that's why I don't want to give any man chance for now. Ọmọ tó ní ọyọ sí ọ lójú àlá yìí. Mommy, it's not fair. What is madam put at the psychiatric hospital? Psychiatric hospital is not meant for mad people. Agonile ṣé ká wálé o. Just end up on less. Ẹ ṣe bá mi wá solution sí because ṣe mo ìwà yìí. Ayé mi ti bàjẹ́ gan. Kò lè rọgbọ fún ọ. Mi lè wà láyé kó máa kí wọ́n máa bàjẹ́ náà. Tí ẹ bá ti lè dá mi padà sí psychiatric, mo máa para mi sí yín lọ́rùn. And that is fine now. Family wa mi ò lè wọlé o, kó má lọ. Kí má lọ bù yín jẹ àbí. Ẹ bá mi sọ fún pé kó wá yà mí ní wèrè. Torí bí gbogbo yín ṣe ń sọ̀rọ̀ sí. Ẹ fi jẹ́ kó yé mi pé mi ò mọ nǹkan tí mò ń sọ. Ṣé mo fẹ́ fi owó ara mi, mo fẹ́ fi gbé ọmọ mi pamọ́? Àbí mo fẹ́ fi owó ara mi lọ fi pa ọmọ mi ni? Bímọ fúnra rẹ̀ kó dẹ̀ kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ kó tún máa pariwo pé wọ́n gbé ọmọ òun pé òun wá ọmọ. Who is this woman? Ṣé wà yẹn ibo la fẹ́ gbé kẹ́ẹ̀sì wèrè lọ? Ṣọ́lápàá lè mú wèrè ni. Nǹkan tó dẹ̀ sọ ó dá ẹ lójú. Mo kàn ra fisápò náà sọ. Wọ́n á fisápò. Ẹ̀ ń gbìyàn ní wèrè ẹ sọ pé ó ń ranjú. Láti ò bá ranjú tí ò bá ń ṣe wèrè. Ṣé fẹ́ dá wàhálà mi ilẹ̀ sí wa lágbàdá ká tún máa rán yẹn yàtọ̀ sí ìta àrùn. Ẹ rí mi báyìí láì mọ́wọ́ láì mẹsẹ̀ mo ti dé station báyìí. Wọ́n kọ́ mi kí ló tó ń fi àjẹ́ mi báyìí. Ṣé o fẹ́ pa mí ni? Ẹ má bèbè mo fẹ́ kú. Ẹ̀yin lẹ gbọ́mọ̀ máa gbẹ́ mi o. Mo lè fi fọmọ mi náà tó fẹ́ máa wá ní ni. Ló lè yẹ máa fún mi lómi nígbà lọ́wọ́ yìí. Ẹ̀jẹ̀ ni mò ń wò yìí. Èmi ò ní rírú ẹ̀ láyé ètè mi. Ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin wo ló jẹ? Ṣé fìyà jẹ ọ́? Ìwọ ta ni o fẹ́ gbé ẹrù ẹlẹ́rù tó fẹ́ pa tiẹ̀ lọ́wọ́. Sùúrù dídí owó ẹni kì í ṣe sùúrù. Ọkọ̀ tó ti lọ ló ń juwọ́ sí o. Love is a crime, I just wanna be a victim. If
when Jesus will see. Praise the Lord, praise the Lord. Let them hear His voice and give Him the glory. Praise Him, He has done. No, mo fẹ́ lọ tọ̀ ni. Àìsàn wọn pọ̀. Àbí kì í má tọ̀ wọ́n. Na my guy. Àìsàn wọn pọ̀, na my guy. Mo fẹ́ tọ̀ ni. Kí ni tàmú láwọn yẹn pọ̀ káyì? Sọ̀rọ̀ ọ̀pọ̀ ìyàwó ẹ máa mọ́ra òkè máa gbẹ́sẹ̀ nígbà. Bóyá wo. Ẹ wá wo Jésù ìyàwó ṣá máa dá kọ̀jọ̀kọ̀jọ̀. Shake your body. Shake your body. Something that we desire. And as we worship you, Lord of Majesty. Something we are serving. Something that we desire. And as we worship you, Lord of Majesty. Èmi fẹ́ máa bọ̀ rẹ̀ gbàmí. Bí mo ṣe ń lọ dúró nígbà gbogbo yóò. Mo fẹ́ máa bọ̀ rẹ̀. Bí mo ṣe ń gbàgbé. Mo máa fi sọ fún ọba ní olóore rẹ̀. Odile run ní tèmi àtàtà ọlọ́lá tí mo bá ròde ènìyàn mi ni tí mo rẹ́ ní bí ẹni tí mo rẹ́ yàn Ọlákúnlé Omíṣọ̀rẹ́ ìbànújẹ́ iṣẹ́ tìyẹ Omíṣọ̀rẹ́ àràbà ní bàbá mo àràbà ní bàbá. Ọlákúnlé yé ni wọn mọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́. Omíṣọ̀rẹ́ àràbà ní bàbá o àràbà ní bàbá ẹni abálábà ní bàbá àràbà ní bàbá o oyè àràbà ní bàbá o kò fowó rọlá ọlọ́lọ́yé ní gbogbo lójoojúmọ́ Omíṣọ̀rẹ́ yé ní gbogbo. Mo ní kọ́ máa ń sẹ́sẹ̀sẹ̀ o nínú tí yìí. Omíṣọ̀rẹ́ yẹ sọ fún ẹ pé àṣà ọmọ tó lọ́kọ̀ọ́ rẹ̀ o. Àṣà ọmọ tó lọ́kọ̀ọ́ rẹ̀ òròmọdìyẹ tó bá tán sí ìyá rẹ̀. Ó ní òròmọdìyẹ tó bá tán sí ìyá rẹ̀. Omíṣọ̀rẹ́ àṣà gbé.
àṣàgbé lójú ìyá rẹ̀ o. Àṣà ọmọ tán lóko ń rò. Àṣà ọmọ tán lóko ń rò. Òròmọdìyẹ tún bá tán sí ìyá. Òròmọdìyẹ tún bá tán sí ìyá rẹ̀. Àṣàgbé epo jẹnẹrétọ̀ àṣàgbé lójú ìyá rẹ̀ o. Jésù Olúwa mi, mo mi dúró dópin. Wọ́n ní mo mi dúró, mo mi dúró. Mo mi dúró dópin. Kò fọ́ra lọ́mọ kìlọ̀, Jésù Olúwa mi. Mo mi dúró dópin. Mo mi dúró, mo mi dúró, mo mi dúró. Àwọn màmá mi, mo mi dúró dópin. Jésù Olúwa mi. Mo mi dúró dópin. Jésù Olúwa mi. Bàbá, mo mi dúró dópin. Jésù Olúwa mi. Mo mi dúró dópin. Bóyá mo wọlé mo sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Olùṣọ́rẹ́, ohun tí wọ́n rẹ̀ ní ohun bá Jésù sọ̀rọ̀. Bàbá mi máa sì sọ̀rọ̀ ẹ̀ẹ́dayọ̀. Ó wá ṣọ́pẹ̀rù bàbá ẹ̀ lókè. Aṣọ mọ́mọ́ ojú èyí ló ní tèmi, ọlọ́lá tí mo bá ròde àti. Ó ní àtìlẹ́yìn kojú máa ti ní òyìn ọ̀bà bá. Bóyá nítorí èjò jẹ́ kí n sọ fún ẹ wípé ó ní Mùhàmmádù lẹ́ni tẹ́ lọ́rùn rán. Ó jẹ́ ìsàtì yẹn lọ ní tèmi dáadáa. Ó ní aláàánú fún gbogbo àgbáyé. Gbogbo ìgbà tó jí mọ́ bá ti mọ́. Ó jẹ́ àwọn máa yìnyín nínú ọmọ. Ẹ̀rọra mi àgbẹ̀sìn, ọkọ ìyàwó wọlé. Ẹ̀rọra mi àgbẹ̀sìn, alárèdè tó wọlé. Ọkọ ìyàwó wọlé. Ẹ̀rọra mi àgbẹ̀sìn, alárèdè tó wọlé. Ẹ̀rọra mi àgbẹ̀sẹ̀. Ọkọ tìyàwó wọlé lé. Ẹ̀rọra mi àgbẹ̀sẹ̀. Alárèdè tó wọlé. Ẹ̀rọra mi àgbẹ̀sẹ̀. Ẹ̀rọra mi àgbẹ̀sẹ̀. Ọkọ tìyàwó wọlé. Ẹ̀rọra mi àgbẹ̀sẹ̀. Alárèdè tó wọlé. Ta ló sọ pé kò pọ̀ gẹ́? Ó pọ̀ ó pọ̀ pa. Ó ní tábà ní aṣọ kò sọ́jà abára lé. Ọkọ tìyàwó ṣe ń lọ gbèsè ní gbọ̀ngàn. Olóńgbò tí mo bẹ̀rù dé. Èmi lọ́jọ́ ìyàwó, ọkọ ìyàwó máa bọ̀ tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́.
Auntie, Eshegon, we really appreciate supporting towards our wedding. And we meet them up she wala to bẹ́ẹ̀. On the batty video jáde mo ní what? So gbogbo wala tanti mi ṣe leleyi. Ah, Eshegon, I really appreciate it. Auntie, ká má parọ́. Iṣẹ́ la iṣẹ́. Inú mi dùn gan. Really bèrè fún auntie ìyàwó. Jọ̀wọ́, nígbà tó ń dúpẹ́. Àbúrò mi ni mo ṣe fún un. Má gbàgbé wípé èmi nìkan ni mo kù níyà fún Ayọ̀míkún. So, tí àwọn tí ó bá wúlò bẹ́yẹn fún mi ta, tí n bá lè wúlò fún how much more àbúrò tèmi. So bí pé ń dúpẹ́, ń bá mi dúpẹ́ ara mi lọ́wọ́ ara mi ni. Torí ara mi ni mo ṣe fún kí n ṣarata. Àdúrà kan tí mo kàn gbà sí Ọlọ́run ọba ni wípé bá ṣe ṣègbéyàwó yìí láìpẹ́ láì jìnnà ká ṣe kò mọ̀. Amen. Ayọ̀míkún, be mindful of the fact that àwọn èèyàn máa bá ẹ sìn. They will tell you stuff from left, right, and center. Please, má fiyè sí o, má fọkàn sí o. Ẹlòmíì lè wá bẹ́ẹ̀, wọ́n ní bàtà kan tó jọ bàtà ẹsẹ̀ ọkọ ẹ̀ ní ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan. Wọ́n ní bàtà kan tó jọ tọkọ ẹ̀. In fact, kò tiẹ̀ ń ṣe pé ó jọ tí bọ́dá ju wọn gangan ni mo rí wọn nílé lágbájá mo má fetí sírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn o. It won't help your marriage. Okay, that doesn't give you the liberty láti máa fò kiri o. Torí pé mo ní kó má ṣọ́ ẹ, kò túmọ̀ sí kí wọ́n náà má behave ara ẹ. The two of you must be responsible for this marriage that you're in. Your duty as a husband, make sure you perform your duty very well. And yours as a wife too. Ẹ jọ̀ọ́, ẹ ràn wá lọ́wọ́ láti má tójú bọ affairs yín. Help us to help you to have a safe and peaceful marriage. Because tá bá tójú bọ tá mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ kẹjọ wá bá wa. A ní lè ra ìtójú bọ. Àdúrà kẹ́ má kẹjọ wá bá wa náà ni mò ń gbà. K'Ọlọ́run bá mi ṣe yín lọ́rẹ ara yín kalẹ̀. Láìpẹ́ láì jìnnà. Ká wá ṣe kò mọ̀. Kí lẹ máa jẹ? Celebration no Mr. Panashuta yìí là ń ṣe lọ́wọ́ báyìí. Lọ fọkàn balẹ̀. Wow, nice one. Ó wọlé. Ó wọlé síbẹ̀. Yeah, I'll play next. Hey, Joro. Yeah, àti ẹja o. Ìwọ ń sọ̀rọ̀ pé celebration. Ẹ wò ní ẹ ti ẹ̀kọ́ ṣe ní game lè tá play. Kò sí pé èèyàn kan jẹra wa ṣe owó ẹni tó bá jẹ ló máa kówó lọ. Ọ̀pọ̀ ìránṣẹ́ àti ta ló máa sọ. Ẹ jẹ́ kí n tẹ̀ ṣe kó gbá náà. Ó ti gbá bá o. Wait, what's up? Ẹ ṣe jẹ́jẹ́ ẹran náà.
Babe, she fried turkey, I trust you anything about chef. I know they will like it. Echo duro, echo game, echo gbogbo e. Kí bá yín ṣe. Any of my rice. Oh yeah, play for boy. I love rice. I want to go around. Always be there. My love for you will be changing. Yeah, you are the best I can do. Radio Monday. Hey, sugar. Yes. Thank you. Oh, yeah, you the best I can do. Rafaela Ojo Bojo Bala find my ways to you. I will always be there. I know. Andy, how are you? Andy, ṣé o ti fa àwọn mọ́tò yẹn tán? Mo ti fọ tọ̀dọ̀ tí tọ̀dọ̀ àwọn mọ̀dámú náà lókù tí mò ń kíní ní lọ́wọ́ tí mo fi gbọ́ pé ni. Àmọ́ abẹ́ ti tọ̀dọ̀ tí wọ́n ó ti dọ̀tí gan àwọn ìdọ̀tí tó tìkì lọ́wọ́ abẹ́ lọ́lọ́mọ náà bí wọ́n gbé lọ ní oko kan. Excuse me. Mo kàn wò pé ó ti dọ̀tí jù ní pé ẹ lè wà láàrin ìgboro kọ́tọ́ tí tó yìí. I'm not in for all that láàárọ̀ yìí. Mo sì fún ẹ gbogbo ọ̀nà tó fẹ́ gbégbà láàárọ̀ yìí. Mo sì fún ẹ rárá. Lọ́ọ̀ ní jáde lábọ́. Akọ mi. Yes, love. Nǹkan tó ṣẹlẹ̀, let me take your car to work. Mo ní presentation láàárọ̀ yìí. Is that what you want? Yes, baby. Anything for you, you can have it. Thank you. Can I have my husband's key? Can I have my husband's key? Can I have it? Can I have it? All right, babe. You can have this. Bye, all right. baby. Bye. Love you. I love have you. a good day. Yeah. All right, bye. Andy. Why are you still standing here? You know, shake your home for gate positani. Right, go sick, Abby. Out. She goes up to send mail. Yeah, I want to send. What are you talking about? Old mail, Lily. You got any king will know you want to go through. You want to send them. What nonsense are you talking about? No software we want to send new mail. No software we want to send them. Oh no, old one don't want there. Just shut up, please. Kilo. We need to raise the phone fast. Very fast. Because me don't understand. What are you still waiting for? Come with Mr. Dada and Mr. T. Okay, sir. I'll make it snappy, please. What a shame Okay. Sherry Bitoro Dedrui. I'm gonna need that to invest a lot. Can't only win contracting. A lot of money. Well, any solo. The last time no but invest huge amount of money Lele. Tabatulo invest in time Lele say kini assurance pay and run at a loss. Any can roll that out. Ọ̀rẹ́ lọ fọkàn balẹ̀. Ṣoré lè tàbí ṣe yìí. Oh, the only thing we need to just do is to apply and put more effort. Tabati lè ṣe àwọn jackpot. Jackpot. It's right. We have to be optimistic. Yes, of course. That is the word. We have to be optimistic. Can they make sure we be our more focused? Yes. Can they keep head on straight? We will win this deal. Deal? Deal. 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 Deal.
Èmi kò believe. Wọ́n máa mú owó wa dání bí ojú millions of naira. Wọ́n á dì í. Wọ́n ní ṣẹ̀fẹ̀ tó máa ṣe mí. Bọ́dàdó, wọ́n máa ṣàdówó wa mú ni. Nǹkan tó wá lò, tán draw down, tán sọ gbówó wa fún wa lọ́tẹ̀. Kò yé mi tó. Táwa gan àlùbáríkà. Àlùbáríkà ló wọlé. Àlùbáríkà ni. In fact, profit margin was increased. Excellent. And I'm so happy about it. I'm happy too. I'm happy. Kí lè iṣẹ́ kó gbòòrò ni gbogbo wa ń lé. And it's reflecting already. Iwe, àwọn files tó wà lọ́dọ̀ ẹ̀ kó gbogbo ẹ̀ wá. Let me peruse it. Ìtọ́ba yẹ ká execute ẹ̀. Ìtọ́ba yẹ ká withhold ká má dà gbogbo ẹ̀ síta lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ owó kan owó ń bẹ lé o. All right then now. You're excused. Ẹ lè máa lọ sí. Okay. Ó dọ̀wọ́ àwọn àgbààgbà báyìí o. Ẹ̀yin àwòrò mẹ́ta. Àbí kí wọ́n ṣe máa ń pè ẹ̀yin àrò mẹ́ta tí òun jẹ́ kọ́bẹ̀ dànù. Mo kí yín o. Ẹ̀yin ìyá nìyẹn. Ẹ̀yin làrò mẹ́ta tí ò gbọ́dọ̀ dọ́bẹ̀ nù. Ẹ kú iṣẹ́ takuntakun. Congratulations. Yeah, congratulations. It's a big win actually. Yeah, it's a big win anyway. Ìyàwó Òsìkè. Mi ò mọ̀ bóyá wá lè bọ́kọ ẹ sọ̀rọ̀ kó release ẹ fún wa for like 3-4 weeks. Let's go to Dubai and celebrate. 3-4 weeks you say, sir? Yeah. Wow. Ká sí mi ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ. Oh my goodness. Ọmọ kan tí mo rí. Bóyá kí n kúkú employ. As what? Ọmọṣẹ́ mi náà. Kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀? Boy, stop gbogbo pranks ni èmi employ mi. Tí máa employ, gbogbo àwọn proposal tẹ̀ kí n máa kọ́ yẹn. Ìwọ ló máa kọ́. Ṣé o lè sanwó mi ni? Owó ìwọ. Name your price. Owó tó bá ní ohun pa. Hey! I swear to God, oh, tó bẹ́ẹ̀, ìwọ o lè sanwó mi. 100 million per month. Tí máa bẹ̀ fi kún kọ́. O ti ṣògowó. Tí máa bẹ̀ ti ṣògowó, mo máa nọ lẹ́nu rí. Ó dà bẹ́ẹ̀. Yeah. Kan tí ẹ gbà ń sìn pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ lábẹ́ mi, ó ti dọ̀mọ̀ṣẹ́ mi. Mi ò ṣiṣẹ́ lábẹ́. Iná ìfẹ́ bá ń jó máa yọ̀ mọ́. Ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí bí àdánwò. Wo bẹ́ẹ̀ kò pè àbájáde mi ìgbà orí burúkú yẹn mọ́ irú òṣìwò nìyẹn ẹ̀yin máa gba kíkẹ́ máa fẹ́ mi lébéjé kí ló ṣẹlẹ̀ lẹ́tọ̀ pé mi para fún yín tí bá para fún yín tí bá gbójú ẹ̀mẹ́ máa tọ́ bẹ́ẹ̀ méjì lójú. Ṣé mo bá mi sàn kọ́ bàbá Taniọ́ èmi sọ̀jù mi lọ. èmi ọjọ́ orí lòun. Taniọ́ tó ń gáàsì ọmọ ìwájú mi ọ̀ ń gáàsì sẹ́wọ́n ọ̀fẹ́ mi àti ẹ̀rọ ìjẹ̀sí márùn ọ̀gbẹ́ni òkú rẹ̀ tó ń fẹ́ kí wọ́n fi fàkó làbẹ́. gbàgbé fẹ́ kánjú wá èmi. Èmi náà bá sọ̀rọ̀. Bàbá wa kánjú. Ọwọ́ sọ̀rọ̀ wá sọ dàgbà ojú mi lọ ni. Lójú ẹ lọ. Torí pọ̀ máa kà sí ìmọ̀ rẹ̀. O ti mú ògógóró ayé rẹ̀ ti wá bá. O ti jóná. Ọ̀gbẹ́ni ilé ẹ̀jìn náà. Ilé ẹ̀jẹ̀ méjì náà. Ọ̀gbẹ́ni ilé ẹ̀jìn náà. Àgbàdo ẹ̀jìn náà. Àmì èèyàn ni ọ̀. Ìwọ lè yàn. Ẹ má fara wẹni tí ò rẹ níbí. Sẹ́mi ni mi ò rẹ́ níbí. Bámi lọ. Mi ò rẹ́ níbí mi. Tẹ bá tún ibi tẹ máa tọ́ bọ̀ yín lójú. Ọ̀tọ̀ bàbá mi lójú. Ẹyin bá tọ́ bàbá yín lójú. Ọ̀tọ̀ bàbá mi lójú. Ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Wọ́n sàlàyé tọ́jú rẹ̀ ní fún ọlọ́sibítù. Èmi ọmọ ẹ̀ ṣe àgbàlagbà ọlọ́run ọ̀dà. Èmi àmọ́ máa ń jàtara ni. Èmi gan tí mi ò gbádùn. Ìwọ rò pa gbà mí dà báyìí. Ẹ mọ̀ mi. Má ṣe wèrè fún ọ. Ẹ mọ̀ ìràwọ̀. Taniọ́. Ìràwọ̀. Ìràwọ̀ rẹ̀ wọ̀ lókun. Ìràwọ̀ rẹ̀ kẹ́kẹ́. Ìràwọ̀ ọmọdé kẹ́kẹ́. Ó yá bó ti wà tó bá níwọ̀ ọmọ ọmọdé kẹ́kẹ́ ni lọ́bẹ̀rẹ̀ wa nífẹ̀ẹ́ lọ́dọ̀ Ọ̀jájá. Ọ̀jájá. Bẹ́ẹ̀ni. Ọ̀jájá ò bá ogun o. Ìlú òyìnbó náà wà ń gbà yẹn. Àwọn wàá sọ wọn. Ìgbà adé ló sojú ẹ̀. Irọ́ àwọn náà ń kó ọ̀dà kan mọ̀. Orúkọ ní máa ń ro èèyàn. Ọ̀jájá èèyàn tó já ni. Ẹni tí yóò bá ìtàn yóò bá àrọ̀bá. Àrọ̀bá sì ń bàbá tán. Gbàgbé. Tálákà ti ń ṣe pink clips. Tálákà fi your press àmúrí ìta. Èmi. Ọ̀fẹ́ fi your press ọ̀gbẹ́ni Taniọ́. Má gbá yín ọmọ yín jẹ́. Ngbà mo kọjú dọ̀ ọmọ kẹ̀yìn dọ̀. Ngbà tá à ń jagun mọ̀dá kẹ́kẹ́. Ṣé mi ò fèsì Sunday Igboho? Ẹni tó gbálẹ̀ tí tó bẹ̀rẹ̀ sí ní pọ́ńtò. Mo fèsì Sunday Igboho. Ẹ̀yin fẹ́ fẹ́ Sunday Igboho. Mo fèsì ẹ̀. Báàmì ọ̀kọ́lá tẹ́lẹ̀. Sunday Igboho ló fi ìbínú fa ìlà. Èyí kan ló fi yan. Èkọ́nà rẹ̀ o. Mo fèsì ẹ̀. Adẹ́gbẹ́ yídì náà ti yìnbọn fún yín. Òkè yídì náà ti yìnbọn fún yín. Bẹ́ẹ̀ni sọ̀hún. Orí ẹ̀ bàjẹ́. Bí tẹ wàá bá ń jà, tẹ́wọ̀n tó ṣẹlẹ̀. Ẹ wò. Mo ti gbáriwo kíkọ. Ẹ dákìá. Ṣé èébú ránṣẹ́ sí yín?
owó òsì wo lẹ sẹ́ǹsì mi owó orí burúkú owó ìranù wo lẹ sẹ́ǹsì mi. iye tó rí náà sẹ́ǹdì sí ọ. èyí sẹ́ǹ nínú 150,000 ẹ̀ sẹ́ǹ 10K sí mi. ṣé ìgbẹ́ ń sùn ṣé ìgbẹ́ gbé kòló ṣé wọ́n máa ṣe family meeting lórí ẹ̀ méjì. iṣẹ́ wo ló ṣe sọ ọmọ ẹni tí ì ṣiṣẹ́ jù ni. àwọn táwọn ń pariwo ó ti pààyàn. sọmọ yẹn gbà ọmọ yẹn wọ́n ti mo fi treat voice. ọmọ yẹn síta ń ṣe ẹ sáré lọ báyìí ìwọ kan sùn kalẹ̀ wọ́n lọ dúró sí. olóburúkú àbókí tó wa tírélà tẹ́lẹ̀ kì í ṣe bí pẹ́ẹ́ni pé tírélà gbá mi ṣé ló ń pọ̀npù bírèkì báyìí tó ń pọ̀npù ẹ̀. ó ti àdúgbò tó tẹ bírèkì tó bá lọ àṣàlẹ́rẹ́tì kí ló sọ ìbò ṣe bí ẹni tó kú fóònù mi fọ̀nà èló mo fẹ́ gbà lóko yìí. wo ṣé wọn pàrọ̀ fún ọwọ́ accent náà ló sì wà fóònù rẹ fọlọ́dọ̀ kìkì omi láti lọ́dọ̀ Káyọ̀dé ọ̀gbẹ́ni mọ́tò gbogbo ẹ̀kọ́ mọ́ ọ̀gbẹ́ni mọ́tò gbogbo ẹ̀kọ́ ọ̀gbẹ́ni dájẹ́ ẹ̀yẹ ká ṣàwọ́ 150 ẹ̀bẹ́ mú wàṣọ ẹ̀yin náà mú wàṣọ ẹ̀já fọmọ yín ẹ má àyìnṣẹ́ ẹgbẹ́ náà. wọ́n tún fọwọ́ ta mi láyà mọ́. ẹ̀sà tí bá fọwọ́ ta ẹja mú wàṣọ mọ́ fọwọ́ ta mi láyà mọ́. tí bá fọwọ́ ta yín láyà ńkọ́ tí bá fọwọ́ ta yín láyà ńkọ́. ọyọ ká ti bá mi. pípọ̀nrípọ̀nrí yín da. ọyọ ká ti bá mi. bá mi mọ lọ bá mi mọ lọ. ó yọ ká sí mi ó yọ òrùka sí mi òrùka bí ẹ̀. ẹ jẹ́ bá fa bá mi ẹ jẹ́ bá fa. taniọ́ ìràwọ̀ rẹ̀ ó di òṣùpá. wéré ó ti fò ká gbáyà o. ó káwọn ò ṣiṣẹ́ ni. kò tí ì jẹ́ abájọ́. àbóló bukú ni ẹ sá. ọ̀lẹ́lọ́ kò tí ì jẹ́ lọ. ayé rẹ̀ ẹ wo olùsọ bá mi bílẹ̀ má dẹ́bi tí wèrè lórí olùlọ tún fàjẹ́ lẹ́lẹ̀ kejì olóbukú gbogbo nílò lápá àpá yìí o sì ń jẹ́ ọgbà sójú lẹ́yìn wèrè. ó ti kó mi láyà jẹ. bàbá mi ẹ fọ́ o. mi ṣe ní fọ́ o kára pé yìí. èmi wò pé ká ẹ mọ̀ lọ ní ká ẹ mọ̀ jò sojú yín tó bá tẹ̀ fò ká ń gbá mi tí ń bá kú ẹ̀yin ó lè rojú sunkún. rírọ̀ omi ò lè fojú sunkún ọmọ èmi sáfò ká tó bá gbá àwọn èèyàn yọ̀ báyìí èmi ọmọ pé ṣàfihàn tó fi lu ìyá pé òun. èèyàn tó ń bá wa ṣerú iṣẹ́ wa ṣàrò pé bóyá yóò rí ìlì ni kò lè rí ìlì sílé ayé ara rẹ̀ fúrọ́ọ̀dù ní í ṣe. wíwí wá fi fúrọ́ọ̀dù òkà gbá mi fúrọ́ọ̀dù òkà àbílẹ̀ òkà ti jẹ mí sá ọmọ tó yẹ kí n nà bàjẹ́. bá mi ẹ máa ń tètè bẹ̀rù wèrè ẹyọ kan tí ò lẹ́mi ó mú òkúkú lọ́dọ̀ àwọn Kazeem ni. bó ṣe bí tírélà ló fèsì. bá mi àwọn èèyàn náà yé mọ kí wọ́n bí ẹni pẹ́yìn lẹ́bí gbogbo yín ẹ ṣe fún èèyàn 10,000 ní 150,000. ọgbẹ́ni ṣe tírélà sáwọn àbókí sanwó ni tó bá jẹ́ pé àwọn káà nísìn àwọn káà ní wọ́n sanwó gidi. Ọlọ́run ló ní ó padà wá àbókí tí wèrè tún lọ yọ bẹ́ẹ̀ nígbà tí mo bu àbókí sọ́bà tó ní kọ́ ìwà láì dága àgbo kílì mi. bá mi ebo burúkú. kí ẹ̀sánẹ́sàn yín tó pọ̀ ẹ mọ̀ pé àtàyín ó fẹ́ pọ̀ jù sí àlọ́ báyìí wàhálà tó ṣẹlẹ̀ mo fi mọ̀ pé 150 lẹ́gbàá o èmi gangan tí mo jọ́ mọ́ yín 1.5 lẹ fún mi. ṣé bá ń da àjọ ni. níbo la ń dá sí èló ń percentage mi. à ń dá àjọ ni. ká ní pé mò ń dáwó jọ mo sì lówó lọ́wọ́ yín bá mi mo fẹ́ ṣe wedding. ṣé mo ti ṣe wedding ní sìn. èló lọ́wọ́ mi ti dì lọ́wọ́ yín ẹ ṣe fún mi 1.5 nínú owó tó kù. owó wà ń pamọ́ tó bá tásìkò máa sọ fún ọ. come back to the business come back to the business ọmọ ìlú wọn bá a ṣe mọ. kó wọn lọ àbólú rẹ fẹ́ burú. òṣùwẹ̀rẹ̀. àwọn tó lo lọ́jíìkì mi ní sẹ́wẹ́yìn lẹ́kọ́ ń tẹ́. òkèrè báwo la ṣe wá fẹ́ máa ṣe iṣẹ́ ìjọba. ẹ mọ wọrí bá mi ọgbọ́n lè tán láyé ká wá lọ́rùn ibì kan náà láàbì kọ́ ẹ mọ wà depressed o. kò sí wàhálà níṣẹ́ tí mo ti mọṣẹ́ àti mọṣẹ́ ní tí ó ti pẹ́. ẹ̀yin gùdù ní fúrọ́dù bá mi ẹ gùdù nínú kámọ́kámọ́ká. mo tún mọ àwọn ọṣẹ́ mi. irọ́ ni. olómi mo tún mọ sí olómi sísítẹ́ẹ̀mù kan nìyẹn olómi la máa ń pè. tabajọ ra wà tájọ ṣe 419 láyé ìgbà kíni àwọn kí lorúkọ máa ń tọ́ sálọ Abidjan yìí ó àjọ ṣe 419 ní olómi mo wà ní àwọn tó gbá Babangida tààtà ọkọ̀ fún ọkọ̀ sípù orí sípù báyìí. kò orí lórí ayé o. eré omi ló ti rí orúkọ rẹ̀ ń bẹ lára ẹ̀ àtẹ orúkọ bọ́bá yẹn ló ṣe píríntà tó lọ tẹ orúkọ. tó ló gbà ń gbà wọn àwọn náà padà lówó tọmọ wọn ń pariwo ẹ mọ̀ dá mi dúró ọmọ tí àwọn kan ń pariwo kiri inú òrùn ní bá mi. má bọ̀ bó lẹ ṣe rántí. bílẹ̀ má bọ̀. kí ló ṣẹlẹ̀. kò sí kankan. gbogbo ń tá a sọ yìí nìsín ta ló wá jẹ̀bi. mi ì gbọ́ kankan. kò yá má gbọ́ etí ọmọ langidi gbọ́n kankan. ẹ kí wàá ní tó ń fa mi. owó bàtà ló dúró pa sí kọ́nà bẹ́ẹ̀. kọ́yà lọ́wọ́ àlọ́ tó fi wá múra báyìí. kọ́yà má sí láyé àtọ̀run kọ́ má sí ní ayé àtọ̀run mo wà mí à ń sọ̀rọ̀ mi odúró síbẹ̀ ṣé mo gbéṣẹ́ fún mẹ́ mo gbéṣẹ́ fún mẹ́ mo gbéṣẹ́ fún mẹ́. I will always be there. My love for you no be game. Yeah, you are the best I can do. Òjò ìfẹ́ ló ń rọ̀ yá no go comot. Bínú ìfẹ́ bá ń jó máa yọ̀ mọ́. Ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí bí àdánwò.
Àròdodo ni ó bá mi ṣe má ṣe tán ni. Girl, you the best I can do. Rojú ìpọ́nṣìkìṣì màmá la. Rafaela ọjọ́ bọ́jọ́ bala àlà. Find my ways to you. I will always be there. Girl, you're the best I can do. My love for you no begin change. Rolúwa ló so wá pọ̀ kì í ṣe nìyàn. Òjò ìfẹ́ ló rọ̀ yá no go comment. Rojú ìkọ́ṣíkíṣì màmàlà. Ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe ní bí àdánwò. Ọ̀bẹ má bínú torí ọjọ́ iṣẹ́ èṣù ni ní ìtẹ́rù rẹ̀ rí àná náà lákọ́kọ́ ti èmi àkọsí náà tó náà sì tún láti gbẹ̀yìn ọ̀bẹ má bínú torí ọlọ́run ọ̀bẹ yẹn darí jù. Àyà má kọ ẹ o dúná ìlú yín ló pò wà ní because tó o bá rò pé wà ń lò yín o ò ní gut láti gbóbìnrin wá sínú ilé tèmi. ẹ̀wọ̀n bínú ọ̀gá mo wò kárí sókúta ni ìdákùn torí ọdún. Mo jẹ́ tí gbọ́ náà pé ìwà táwọn boys kan ẹ máa ń fa agbó nínú ilé. Èmi èyí farí kò ní yé ní ọ sọ fún mi kò ní yé bí ẹ ti sálámí èmi ṣe rán dandan bá ẹ̀ẹ̀kan náà boys wá bá mi rí kì í ṣe pé bóyá wọn èèyàn àjọ fagbó ni wọ́n gbàgbé gbó sí mi lọ wọ́n wá gbàgbó wọn ni tó ti nǹkan yọ̀ kan náà mo fàrí láyé mi láàdù ọ̀hún tí mo ti gbẹ́nu lé fùfú tí mo pọ̀ fẹ́ lẹ́ẹ̀mejì báyìí tí mo rí kó ti fẹ́ ju kádàrá mi lọ mo fi lẹ̀ ní mo ti pé ìjì mi ò tí ì pé mo rò pé tọ́jú orí mi bá tiẹ̀ tọ́jú báyìí lọ bóyá kí n sún mọ́ padà kí n mọ́ gbé. Sọ̀rọ̀ tó fi yé mi ni wípé ìwà táwọn boys yẹn ti puff nínú ilé yìí. Ẹ̀ẹ̀kan náà mo pọ̀ fúláàgù rí tàbí ó ti ṣiṣẹ́ tí ò dá lára mi. Alright, bó bá jẹ́ kan bó jẹ́ méjì o àti pé gbóbìnrin wa lé o gbogbo ẹ̀ náà ti dópin because iṣẹ́ ti tán láti wákàtí ọwọ́ yìí lọ. Ọ̀gá mọ̀ sí ilé ẹ̀ ní sórí ibú ẹ dàgbò torí Ọlọ́run ẹ̀yin tí sẹ́bà tán lọ́ọ̀ mi ní ìsìnkí lẹ fẹ́ kí ìyàwó àtọmọ ọmọ jẹ ní kò sí tí àtàní àtàsáni ọmọ jẹ. Ó dà má jẹ́ apẹ́ lórí ẹ̀ sórí tó bá pẹ́ jù bíbá yẹn ọlọ́pàá ló máa pè é. Baby, what's up? Báwo ni ṣe? I'm fine, no, okay. Are you sure? Yeah. Okay, quick one. Okay. Ma need ẹ̀bẹ̀. Yes. Kí ni? Mo fẹ́ kó bá mi kọ proposal kan. Okay. And tó bá check email ẹ̀, mo ti send àwọn preambles yẹn sẹ́. Mi dẹ̀ wá mọ̀ mi ò rí. Please check. Okay, I'm going to check. All right, and be good. Thank you. All right, be good. If love is a crime, I just wanna be a victim. If I long me share if I long Chairman ilẹ̀ ń sọ̀rọ̀ báyìí àwọn ará àdúgbò yóò fẹ́ sanwó
a máa lọ́wọ́ mú kó tó lè sanwó ni àwa tá à ń ṣọ́dọ̀ yìí náà à ń risk life ara wa náà ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ wò tí wọ́n bá sanwó kò easy fara náà láti sọ pé ká máa ṣiṣẹ́ ń bẹ̀ ẹ jẹ́ kó san owó tó jẹ gbèsè tó wà lẹ́jẹ́ kó san kí tó ní káwọn bọ́ìsì bọ́ sí street yìí kó máa ṣọ́ yín Mr. Agbaje secretary yín ó pè mí bọ̀ mo wà meeting gbà yẹn mo dẹ̀ fẹ́ kó dàbẹ́ ni pé mi ò fẹ́ gbé kọ́ wọn ni bí ṣe rí kọ́ yín mo ní láti excuse ara mi ní meeting yẹn kì í sáré bá yín sọ̀rọ̀ ok kò sí problem gbà yẹn ẹ ṣé. Easy brain boss alpha akushano tó bá mi sọ̀rọ̀ lórí fóònù Mr. Àyìndé Ògo. Èmi là Àyìndé Ògo. Àyìndé Ògo ooo. Ewé tí ò dé ooo. Adégbélé dùn mọ́ rè ọ̀fà sẹ́sí. Tó ti yẹyin. Èmi lọ yọ ọmọ láàfin odò pàṣẹ kẹ mọ́dé ọmọ àtìpá. Ọmọ kú tí kò gbọ́dọ̀ pa. Ọmọ àrùn táwọn ọ̀gbọ́dọ̀ ṣe. Kò fẹ́ kí wọ́n mọ̀ bí wọ́n ṣe kó ní. Àwa lọ́mọ nǹkan ọmọ kan ògbégbá àdúrà rọ̀ sẹ́kùlé ẹlẹ́kùlé àgbàdógbó ẹlẹ́kùlé ọ̀gbọ́dọ̀ yá jẹ ọ̀gbọ́dọ̀ yá mu ọ̀gbọ́dọ̀ fi ṣe kókó ọ̀gbọ́dọ̀ fi ṣe òbí. Mr. Alágbàdo ẹ yọ̀gọ̀ ojú yín. ẹlẹ́tìrò. Pàágùn àwa mẹ́ta péré la lágbára tí ń bẹ lọ́yọ̀ ẹni tó fẹ́ ṣe bí ẹlẹ́ẹ̀kẹrin ti kú bàràgà. Tẹ́ bá máa Hamidu Akéde #1 tẹ́ mọ́ kìkì fá #2 èmi Àyìndé Ògo lójú kan pẹ̀lẹ́ bí ogun bẹ lọ́ọ̀ mi ọ̀gá. Anyways ọmọ orientate emlos office kó fill form tó bá fill form kẹ́ bá sọ̀rọ̀. Ẹ mọ́ bínú ọ̀gá tẹ́ ilé ayé táwọn yìí ojúbọ̀rọ̀ ògbélé ayé o ojúbọ̀rọ̀ ògbélé ayé o Ọlọ́run ní já rọ́fà ayé o tí wọ́n bá ta yín lọ́fà lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé ògùn ẹsẹ̀ ń déyàn mọ́ Ọlọ́run gbogbo àwọn. Everything sounds okay. Go through. All right. Lọ sí kejì yẹn náà bẹ́ẹ̀. That'd be good. Okay. By the way, ṣé Ọpẹ́yẹmí ti sọ fún ẹ pé òun ní birthday party? Sọ fún mi. Lẹ́yìn gbogbo wa gbọ́dọ̀ wà bẹ́ẹ̀, especially you. Kò tó sọ fún mi náà nìyẹn. But the challenging part of it ni pé alẹ́ ní party yẹn. Alẹ́ náà ló dáa ká ṣe party, ká fi òwúrọ̀ ṣiṣẹ́, ká falẹ́ ṣe party. Alẹ́ Tóbi. Ìtumọ̀. Ìyàwó mi. Kí ló ṣe ìyàwó ẹ̀? Alẹ́. Mo láti sọ fún ìyàwó mi. Sọ fún ìyàwó mi. Àánú àbá sọ fún àwọn olùkí wa. Ọgbọ́n mi kọ̀ lè wá àkókò níyàwó. Wọ́n á pèsè ìyàwó wa. I don't see one factor. I'm not mad. I'm just borrowed. That's my style. But it's so serious. I'm not hard. I'm ready. I'm just for you. My job. It was just true. Oh God, they will watch it. I ain't shit. Oh God, it's time to run away. Someone find a way. He was on. Mo fẹ́ ọkọ mi ò mọ̀ yàtọ̀ nínú ìgbà tí òun single àti ìgbà tóun wà married.
I don't get this madness. Juwon! Big brother! What is this you're doing? Your life will live gongono. You go clubbing and come home anytime you like. I want go keke. Juwon! Show Shereni! Show me something the way. Wait, easy. Do I make family? Do I make family? Oh, but what does he want? But what do I marry? Easy. Why are you doing this to yourself? Not being a joke. I'm wrong. But I'll correct myself and I'll do better. Anything for you. Why are you doing this to me? You know if you're banjo, my ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí bí àdánwò. Àròdodo ni ó bá mi ṣe má ṣe tán ni. Do wọ́n fẹ́ báyé mi jẹ́? Do wọ́n fẹ́ sọ mí dá láìmọ̀ọ́ṣe? Do wọ́n fẹ́ káwọn èèyàn máa wò mí báyìí kọ́ máa sọ pé orí lára gbogbo wẹ́ẹ̀dì tó ṣe kò lè jókòó ní ẹ̀kọ́ kò mọ̀ kọ́kọ́ ṣe àti mi jù wọ́n ti fẹ́ pa mí. Do wọ́n ò gbélé mọ́? Do wọ́n ò gbélé mọ́? Do wọ́n máa close ní ibi iṣẹ́ ní 6? Ó yẹ kó délé ní 7 p.m. Do wọ́n lè dé 12? Do wọ́n lè dé 1 òru àwọn aago kéékèèké ní ju wọ́n máa ń wálé àti mi ju wọ́n ti fẹ́ kó bá mi ju wọ́n ti fẹ́ sọ mí dídàkudà ju wọ́n ò jẹ́ rí mú mi nulẹ̀ mọ́ àti mi tí bá fúlàní ju wọ́n fi ń jẹun láti bàtà ti ṣe wedding ju wọ́n ò mọ̀ ipò òun ti marry ju wọ́n ò take me serious he is still living like a single guy ibo ló ti fẹ́ kí n ti bẹ̀rẹ̀ tí bá fúlàní ju wọ́n máa fi wọrí àti mi ìkọ́ tí wọ́n ṣe fún mi ò dá ẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àti mi ẹ̀ sọ̀rọ̀ náà ẹ̀ wọ́n mi ẹ̀ sọ̀rọ̀ náà ti tó ti náà. Mo ti délẹ̀. Gbogbo nǹkan tó ń sọ láti pa kí ni lájú rẹ̀? Àti mi. Ẹ̀mí kò ní nǹkan tí mo sọ yìí kò make sense. So now it seems you're yelling, you're not speaking to me. Yelling kẹ̀. Àti mi. Did you just say yelling? Kí ni kókó nǹkan tó kọ́ ṣe fún ọ? Kókó ni pé mo fẹ́ ọkọ. Láàárọ̀ ọjọ́ ayé mi, ọmọdé ara mi ni mo jẹ́. Jùwọ́n ò kì í wálé. Decoration mi ríngì yìí. Jùwọ́n tó bá wálé. Kí mo tẹ̀ sọ yàtí bí ẹ mú Because you're not even making sense. You're acting as if you're being expressive, but you're not. You're yelling. You're not making any sense. Ọkùnrin jáde, òun police ẹbí pé òbí ọmọ, kó lọ school kó dé within an hour. Is he your son? He's your husband. Olówó orí ẹ̀ náà pé. If you need him to correct some things, it's going to be with love and not this attitude of yours. Èmi tó fẹ́ jọ́sùn gan bí kò fẹ́ nà mí ni. Òun ṣe báyìí mọ́ mi. Mo ní ìpèjú mọ́ ọkọ mi tí mo fẹ́ tó fún mi. Tó fẹ́. Òkè sọ́rí ọkọ mi tó fẹ́ mi. Òun ló fún mi rí ibi ìṣẹ́ fẹ́ mọ́ ti fẹ́ náwó ẹ̀ lọ́ra lọ́jọ́ wedding wa. Ọkọ mi ti fẹ́ sọ mí di pé. Go straight to the point. Òkè wálé. Kò wálé wá sùn. Òkè máa ń bèrè òru aago kéékèèké ni ìjọba máa ń wálé. Ẹni mọ̀ ìyá rẹ̀ tó ti bá a balẹ̀ sọ fún mi sí. Ó sì mi ju wọ́n. Àlejò wọn fẹ́ sọ mí lè lórí burúkú. Wọ́n fẹ́ sọ mí lè láì mọ̀ yé nínú abẹ́ni ojú wọn lé. Wọ́n fẹ́ kó bá mi ni wọ́n fẹ́ kí padà ṣayé mi. Kí ló fẹ́ sí? Ó fẹ́ kí n máa bá sọ. Bẹ́ẹ̀ni. Ṣé kí ló máa jẹ? Ó jẹun tí fẹ́ bá yé ẹ̀jẹ̀ àná. Onídùúkú jẹun. Wá fẹ́ fi dùn náà. Ẹgbẹ́ mi. Ó ti máa exaggerate jù. Ó ti máa ń gbé nǹkan jù kó ṣe jẹ́ lọ. Take it easy. Ọkọ̀ àárọ̀ mi ṣe ọgbà ọgbà yìí. Ṣé alẹ́ ló wá wà ní? Iná ìfẹ́ bá ń jó máa yọ̀ mọ́. Gbogbo kí ni tó kó ṣe òun? Tí o bá sọ̀rọ̀, ìwọ bá sọ̀rọ̀. Àbí tó gbogbo ẹnu tí ń wú báyìí ní sí òye mi. Kó tó máa ṣe bí búrẹ́dì tó jẹ́ omi. Bá mi nǹkan kan ò ṣe. Ẹnu tó wá sùkúrú ẹnu nǹkan. Iná ń jó lábẹ́ aṣọ ni bá mi. Tá ń dáná sí lábẹ́. Ẹ̀yin ni. Èmi. Bẹ́ẹ̀ ni bá mi.
ń dáná sọmọ mi lábẹ́. ní tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́ra àwọn ẹgbẹ́ rẹ̀ tán jọ lọ sùkúù àwọn ni wọ́n ń sọ ọ́ di ẹni tí ń ronú tọ́rọ̀pọ̀lọpọ̀ ní wọn gan ti fẹ́ kàwé tán àwọn ọmọ tó ti kàwé jùlọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pẹ́yìn rẹ̀ wọ́n wà nítorí pé òun ti dúró kò kàwé mọ́ nísìn gbogbo àwọn ọmọ ti kàwé jùlọ wọ́n máa fi ń ṣẹlẹ́yà òun náà sì rí ọmọ tó ní kan ṣe ni kì í sọmọ oníranù bá mi ti ń sọmọ ẹni pọ́ fẹ́ rí sùnmù. ń gbọ́ ọ̀fẹ́ rù sùnmù sùkú ẹ̀. mo fẹ́ kàwé gbogbo àwọn ẹgbẹ́ mi bá gbogbo wọn lọ́tún lọ tútọ̀ ó tẹ̀ tó wá tó tọ́ bá ń kọjá bá ṣe ní gbogbo wọn máa fi mí ṣe ẹ̀yẹ pé àgbàlagbà tó wà nílé tó lọ sùn. tẹ́lẹ̀ ẹ̀rí pọ́mọ yóò níkùn tó báyìí ní ìsìn bó ṣe wọ gádùn tó ikùn rẹ̀ ti tóbi ọkùnrin wo ni ó gbẹni tí ò ní flatop nílé bá mi jẹ́ kó ètè kàwé ń gbò ní ikọ̀ ọmọ bá kọlẹ̀ rẹ̀ lọ ẹ dákun. mà ṣe gan kí irú ẹ at this your age kọ́ mọ wo aago aláago ṣiṣẹ́ aago aláago náà ni wíwò láyé ìsá. bá mi kò wá aago aláago ṣiṣẹ́ nígbà aago tiẹ̀ bá tiẹ̀ bàjẹ́ tó fẹ́ rìsẹ́ẹ̀tì aago tiẹ̀ ṣé bí aago aláago náà ni ó padà wò tí ó fi sẹ́ẹ̀tì tiẹ̀. mo ti gbọ́ kò sí wàhálà nígbà táwọn ọ̀rẹ́ ti wà á sùkú ni wọ́n lè lọ ṣé bó ti wà ní ìwọ tó ẹ̀kọ́ ọmọ ọbẹ̀ lọ kó ti mọ fojú wá ọkùnrin kọ́ ọmọ owó kùnrin. owó nàbì lẹ́ńdọ́gbọ́n introduce sọmọ tẹ́ ẹ̀ bínú yín. owó nàbì kọ́. mélòó ni wá lọ́wọ́ yín bá mi ní tó jẹ́ pé kò mọ sọ́kùnrin gidi ń ta mọ́ bá mi kò mọ sọ́kùnrin gidi ń ta mọ́ àwọn ọkùnrin sáwọn ọkùnrin kéékèèké tó yẹ pé bàtíntélé wọ́n mọ̀ ọ́ lọ ni àwọn kìíní ọmọkùnrin téyìn rẹ̀ yọ tí ń gbé níwájú ọ̀nà jọ́sẹ̀dì bàtíntélé yẹmọ yóò obìnrin tó ti bàtíntélé. sórí bó ti wà ní tèmi sọ tó bá pàdé olówó tó jáàmù olówó gan tó jáàmù ẹ̀ sólówó ò ní túùsì rẹ̀. bá mi kò sólówó kan tí ń túùsì èèyàn mọ́. tó bá pàdé fanobẹ́lì. kódà kó pàdé makafẹ́lì àwọn ọmọkùnrin àwọn tó lówó gangan wọ́n ti lẹ́ni tí ń bá wọn jẹ́ ìyàbọ̀ wọ́n sì lẹ́ni tí wọ́n fojú sóòrùn kù ní fẹ́fẹ́ ọmọ tó jẹ́ pé kèso níranù ẹ̀yin náà sì mọ̀ sínkátù ọ̀rẹ́ rẹ̀ tẹ́ lọ́bẹ tẹ́ lọ́ fẹ́ràn ọkùnrin mọ́ sáré lọ́mọkùnrin. yún kí ajágbé kínní tí ń lọ. nígbà ọmọ bẹ̀rẹ̀ sí ní lówó tí ń lo báàgì tí ń lọ lè ya fọ́tò ńlẹ́kí mọ́ tójú rẹ̀ ń rí bá mi o ọmọ wọn ti lọ lè ya fọ́tò lẹ́nu géètì èèyàn kan lẹ́kírí tó jẹ́ pé wọ́n ṣe àjálẹ̀ fún tájà ńlẹ̀ káàkiri ajẹ́jẹ̀dì ọmọ ẹ̀yọ̀ kan nu ẹlẹ́ẹ̀kejì ó wá pàdé ọmọkùnrin kan tó lówó ó níbi tóun ó kù sí òun di Mario sẹ́wọ̀n kọ́mọkùnrin padà ló gbẹ̀yìn sínkátù jẹrà títí tó fi jáde láyé ni sẹ́yìn ọ̀gbọ́n ni. ṣé wọ́n lò ní. wọ́n lò ní. ikú la gbọ́ èmi ọ̀gbá rẹ̀. ibi tẹ́ ti wá ní kọ́hún náà kọ́mọ àmọ́ wọ́kùnrin kan kí tó bá lọ lò ń kọ́ àbúrò mi èmi tó pọ̀ wọ̀nyàn ń pè mí ní gíàdù bí n léèyàn lẹ́yìn nígbà tí fún mi lábúrò báyìí wọ́n ti kọ̀yìn ọ̀dà tí wọ́n ti pè mí bẹ́ẹ̀ mọ̀ kábúrò mi wá fọ̀sán lè kó kú lọ́sàn kan òru kan wọ́n tó máa pè mí ní gè. àmín. ìlú ló dàrú ayé tó burú kì í ṣẹjọ́ tèmi ayé ló dàrú gbogbo ẹ̀ bó dẹ̀ sì dàrú ìṣẹ́ tó bá ti mú lọ́kọ láyà yóò ràn mọ́ ìṣẹ́ tí ń sẹ́mi ní bọ̀ lọ́dọ̀ èèyàn tẹ́ bá ṣọ́ra gbogbo fámìlì ó máa sòsì kalẹ̀. bá mi ẹ mọ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ kí frustration àbí depression kọ́mọ tí láti mọ̀ sọ pé ṣé dandan ní ilé ayé tá a wá ni nígbà táyìn náà mọ̀ pé ẹ mọ̀ wálé ayé ẹ̀ nílé ìtọ́jú wa ẹ̀ ṣe fi aṣọ lálẹ́ kí a mọ̀. tẹ́bẹ̀ ń tọ́ máa mọ̀ pé òun fẹ́ pẹ́ àlùkámọ̀ èmi ọmọ èmi ní ká wá gbádùn láyé ni. ṣé wàá sọ fún wa pọ̀sán ọ̀run ọ̀pọ̀ ni. ńgbà tó sì ń sọ̀rọ̀ àlùkámọ̀ sí àlùkámọ̀ lọ́kàn báyìí ní sí èmi ti dájú bí ọṣẹ o. tẹ́ bá wá dájú ṣe lórí àwọn ọmọ yín wá ni. mo ti gbọ́ sáà máa wù lẹ́nu tí mi mọ́. ọmọ mi ò fẹ́ kàwé mi mo gba báírò lọ́wọ́ rẹ̀. àyín ni bá mi ibẹ̀ yìí lẹni ó dúró nígbà tágbára yín ò gbé mọ́. bísínẹ́sì ò ní ọlọ́mọ yìí ṣé tí a bá jẹ́ pólú ẹ̀rí bísínẹ́sì èlò ń bá ti rówó ẹyọ kan sí kò ní lọ sùkúl owó sẹ́kàn kálá sí sẹ́kàn successfully tí ò sí wàhálà sí kò ní lọ sùkúl. ìbálàgbà kò wèrè tí ń bá wa ṣe òun náà ló ka gírí bọ́lẹ̀ tó ní pàṣẹ tẹ̀ ń fóun ò tóun. wèrè third party. ẹ̀yin náà yé mọ̀ pínwó fún third party ẹni tí èsẹ́ bí wọ́n ẹ mọ̀ fún lóbi ẹni pẹ́yìn lẹ́bi wèrè ń bẹ lórí ẹlòmíì. látijọ́ tèmi tí máa rìn tí a máa pé ìràwọ̀ tí ń bẹ lójú ọ̀hún oríṣiríṣi ni wọ́n àwọn ìràwọ̀ míì ń bẹ bá màrá ayé ni wọ́n mi ìrírú ìràwọ̀ eléyìí kájọ máa ṣe bísínẹ́sì. ẹbẹ ti sọdọ lórí ibú nìsín àtọ̀tọ̀ yọ 1 day 2 ó ti 1 day 3. ebi ńgbà tó dá wà lálẹ́ pé òun ò ṣe bísínẹ́sì mọ́ òun kọ́ ló fìyà jẹ lù rẹ̀. lẹ bá rọ mi àti ilà ẹ̀yin bá mi sẹ́yìn ò ní ọ̀nà mi ta lè gbé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ìgbà ni. mi ì mọ rúta yín mo kì í ta iṣẹ́ tí mo mọ̀ sí náà I need the third party. ẹ fún wa ń lọ́jíìkì. ìwọ sì rèé a ní kọ́ ọ máa wá ṣe frontal olóòṣè. kí n ṣe frontal bá mi lè ṣe frontal o. o lè ṣe frontal kí. ó dáa tí n bá ṣe frontal mi àti yín nìkan tí mo bọ́ wájú ẹ sì mọ̀ pàrọ̀ mi ò balẹ̀ tí mọ́tò bá lọ́ mi jẹ tó sọ mi di kílìsì. ẹ dákun ta ní ọ̀bà yín lọ victim tó gbá mi mú. ariwo mi ní ọ̀pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. èèyàn ẹ pọ̀ àwọn èèyàn mọ́ tó bá gbáriwo wọ́n sọ pé ọlọ́wọ́n bá yín yanjú rẹ̀ ni èèyàn kan tún sọ̀fọ̀ ọ̀nà méjì ni. wá ìwà ni ìwọ náà bá sọ̀rọ̀ àbúrò rẹ ni báyà kó nǹkan máa ṣe frontal
kí gbogbo ilé kan ẹbí ẹyọ kan kí wọ́n wá corrupt kíkan nu wa kó wá láǹfààní àti jẹ ààrẹ orílẹ̀-èdè yìí ẹ̀ ń pa corrupt gbogbo ìlú ni. ìlú gangan ò ti corrupt fúnra rẹ̀ á mọ̀ dàlúrú sí lọ ni bẹ́ẹ̀ni kùtà ló fẹ́ tò àjọ mọ̀ dàrú pọ̀ lọ. abalajọ tí nǹkan bá ti wọ́n báyìí kí wálẹ̀ mọ́. kò lè wálẹ̀ mọ́. akókòjọ mọ̀ dàrú pọ̀. ẹni tó ra pléènì 100,000 pléènì helicopter 100,000 helicopter bá gbéra lóòkè lọ́wọ́ á complain pé helicopter máa lóòkè kọ̀ wálẹ̀ mọ́ ni ṣé wọ́n rí nǹkan tó lóòkè kọ́ padà wálẹ̀ ń bá tiẹ̀ lọ́nu àtàwọn tó gbé wọn máa sọ òun ni kó lè wálẹ̀ mọ́ so tó bá ṣe frontal wàá kọ́ ní step á kọ́ calculation ni tó bá ti rọ́kọ̀ tí ń bọ̀ gbẹ́sẹ̀ àkọ́kọ́ wo speed yẹ tó bá rí pé speed yẹ ò pọ̀ púpọ̀ gbẹ́kejì tó bá dẹ̀ rí pé speed yẹ pọ̀ left and right ní solution kọ yàbá yàbí kọ yàbá ẹ̀ ó ti tán iṣẹ́ wọn ò lè jẹ́ oyún ni ọba ti kọ kó kàn bá iṣẹ́ ẹyọ kan ó ta bá rí kákó fún kọ́ máa lọ. torí pò náà ni ó gbà kákókó ṣe kákó fún. ọ̀gá ẹ̀ tiẹ̀ lọ́jíìkì ni kò sí nǹkan kan bì kan. ṣé tó a bá tó tí ọba yẹ pé olú ẹ̀ ń rówó nísìnyí èyí ní èmi rè àgùntàn pásọ ìsídà. aṣọ tá a fi ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù ǹjẹ́ àwọn ló fi 7 years ìwọ náà tún gbé wọ̀ yìí. àwọn ta ni olómi ọsàn mọ ní kọ́lọ̀ aṣọ yín kì í mọ̀ sílẹ̀ ọ̀dọ̀ ya gosport lèmi mọ̀ ti gbélé tí ń fi lẹ́mu. kí sásọ mi ni. kí sásọ yín bá mi. aṣọ tèmi kọ́ kí sásọ yín o. ọ̀yà wà bàbá ń bọ̀. bá mi mọ́ káyé bá mi bọ̀. gẹ̀ẹ́sán ayé gẹ̀ẹ́sán ọ̀run tó bá dòjọ́ díwọ̀n sáré gẹ̀ẹ́sán rẹ̀ gẹ̀ẹ́sán. ààrẹ ni wà. ẹ lójú wọn mo ti ń pe fóònù látàná ò dé gbé ó dà mo ti bọ̀ ìyàwó ẹ̀ fẹjọ́ ẹ̀sùn mi o mo dẹ̀ fẹ́ rí ẹ má tiẹ̀ dábàá ti rojọ́ kankan jẹ́ ká fojú rí ojú ni mo fẹ́ rí ẹ wíkẹ̀ndì yìí kò burú máa ní sùúrù di wíkẹ̀ndì ìgbà mélòó ní wíkẹ̀ndì máa fi dé nsìn kò sí wàhálà ó dà má fi ojú mi sọ́nà ọ̀hún ó ṣe. John. Your wife was very bitter nígbà tó ń bá mi sọ̀rọ̀. Ó kàn sunkún ni. Marriage òun ṣe early. Ṣé ẹ kún ti máa sáré experience irun kó báyìí ni? How bad is it? Only very bad. Ṣé mo fẹ́ rí? Kí ló jẹ? Kí ló lè tó gbogbo ilé? Ṣé ìyàwó ẹ̀ mọ̀ pọ̀ mi ò fẹ́ ọ̀pẹ̀lẹ̀ mi? Church, I mean church. I said club, don't me. It's not too bad me. I love you with it. It's about people. I need to like much as kind of language. Gbogbo nǹkan lè kó kó tó fún. Dena, ṣé gbogbo nǹkan tí ọ̀rọ̀ kan sọ yìí, kò mọ̀ kó o ṣe wọn tẹ́lẹ̀. Until no, we were that party. And she never complained? She never did? Yes. Jọ̀wọ́, ṣé mo lè béèrè ọkàn lọ́wọ́ ẹ̀? Ṣé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀? Auntie, I love her. So if you love your wife sincerely, then you must make a balance between your wife and all these things that you do. O nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, fún l'attention tó fẹ́, fún nífẹ̀ẹ́ tó wá, fún ní gift. Show her that you love her. Showcase your love for her. You just understand people only lifestyle, home don't want to be idea. You have friends you need to keep up with. You have your church programs. You have your fasting and praying style or your system. So, àwọn nǹkan yẹn náà gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́. Òun náà wà láyé títí. Ìkan gbọ́dọ̀ dí kan lọ́wọ́. So you need to gain a balance in between. Gbọ́dọ̀ wà láàárín ìyàwó àti gbogbo nǹkan tó ń sọ. Ọgbọ́n ìmọ̀ àti òye tó máa fi kì í lẹ̀ ilé ìwé dáa. I'm promising I will do better. Be careful with your promises. Because any promise should be kept. I'll try my best. Ọlọ́run á fún iṣẹ́. Ilé ẹ̀ ò ní dàrú. Ọ̀nà ẹ̀ ò ní dàrú. Iṣẹ́ ò ní dojúdé o. Àárín ìwà àtàwọn ọ̀rẹ́ ẹni ò ní bàjẹ́. Ọlọ́run á kọ́ ẹ̀ mọ̀ ṣe. I'm trying to be better, putting myself together, leaving my past behind me. Oh yeah. Ìgbà Olúwa di báyìí. Ìyàwó ẹ̀ fẹ́ gbé ẹ̀sùn mi. Ó ní òkì gbélé mọ́.
ó rojo ọmọ lóru aago kéékèèké ló ń wọlé torí aago ńlá ó bẹ̀rẹ̀ lórí aago 8, 9, 10, 11, 12 kéékèèké wá bẹ̀rẹ̀ lórí aago 1, 2, 3 kí ló dé wọ́n ní jàkùmọ̀ kì í rìn sàn ẹni abíire kì í rìn rù kí ní sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri tó dúró tíyàwó ẹ̀. kò rí bẹ́ẹ̀ o kò rí báyọ̀ mi kan ṣe sọ fún mi èyí náà wò báwo ni géńdé ọmọkùnrin máa rí bí ti tèmi kọ́rọ̀ ayé wa di pé má ṣù má tọ̀ torí pé ó níyàwó mi ò lè tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde mọ́ tí n bá lọ sí church ayọ̀mí kan á ní mo ti pẹ́ jù ní church bẹ́ẹ̀ ni màámi tí máa wo tv á ní báwo ṣe máa wo tv àyàfi tẹ́gbọ́n kan tó ń wò lórí tv yẹn ó ba lára mu tàbá fẹ́ wá ba nǹkan jẹ́ tí n bá lè wò bọ̀ ó máa fara ya ni a ní kí n jókòó báyìí kí n máa wojú nǹkan jọ máa wojú ara wa ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ yí orí ayé lẹ́mí nìyí ọláyẹn ti pọ̀ jù màámi kí ló dé ṣó fẹ́ pa mí ni. ó fẹ́ lé díẹ̀. màámi ó lé ní kí ṣe. ó so síbi àìdúkà ó wọ̀ síbi àìdúṣeré nítòótọ́ a gbọ́dọ̀ sọ pé kọ́mọ ọkùnrin tó níyàwó ńlé lọ́lọ́lọ́ àlọ́lọ́ àmọ́ kì í ṣe pé kó bá jáde rárá ìyàbọ̀ fẹ́ níjọ̀gbọ̀n díẹ̀ àwọn ọmọ kan wà wọ́n máa ń níjọ̀gbọ̀n lára díẹ̀ àmọ́ sùúrù la fi ṣọkọ obìnrin o kíyàwó géwúrẹ́ kọ́kọ́ jágùntàn òun ló ní ilé ayé o tó gbọ́ ọkọ mi ọmọ pé tó bá kọ́ sí ayé máa kà fún ẹni o oṣù òdùn di èèyàn mélòó ló fẹ́ fi hàn wọn ní bẹ́ẹ̀ mọ ìṣòro inú ilé ẹ o ọlọ́run adẹ́ṣe lọ́rẹ̀ ara yìí ìfẹ́ ni kó fẹ́ pọ̀ jù ní ó dẹ̀ fẹ́ kó ní sùúrù dáadáa. Adéọlá ọsọ. Kí lè máa jẹ mú apá? Méjì. Ṣé tí n bá tún jẹun báyìí? Mo lè rò fọ́. Mo tiẹ̀ ti wá mí ìsẹ̀fọ́ yẹn ṣùgbọ́n mi ò lè jẹun torí ìyàwó mi. Torí tí n bá jẹun bí ìyàwó mi ṣe máa ṣàlàyé fún wípé mo ti jẹun ta. Mi fẹ́ já fún mi. Ẹ ṣe mọ̀, ẹni ọlọ́mọ kan tí wọ́n máa ṣe fún mi. Ṣé oúnjẹ tèmi tí mo jẹ ìwọ jẹ́ mọ́ tiẹ̀? Kò dẹ̀ ń jẹun o. Ó yẹ kó ti change ojú tó change. Ọ̀rẹ́ mi owó tí mo bèèrè lọ́wọ́ yóò nìkan. Ó bẹ̀rẹ̀ kí a má fi búlọ́ọ̀kù tẹ̀mí tó yẹ mi kan mo fẹ́ béèrè o. If love is a crime, I just wanna be a victim. Ẹ̀rẹ̀ ìfẹ́ ló ń wò mí ṣe ìrìn àjò. Ìfẹ́ ló ń mẹ́, I can understand the rhythm of love. Baby, sing it louder. Baby, sing it louder. Yeah. Baby, sing it louder. Yeah. Baby, sing it louder. If love is a crime, I just wanna be a victim. If I don't know me, if I know me, I can understand the rhythm of love. Baby, sing it louder. Hey, baby, sing it louder. Baby, sing it louder. Baby, sing it louder. Kí ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́? Kí ni problem ẹ? Ṣé kí n máa ní life mi? Juwon, are you yelling at me? Why would I yell at you? Are you yelling at me? Kí ló ṣẹlẹ̀? Juwon, you are not responsible as a man. Oh, irú lifestyle tó fẹ́ máa gbé lélẹ̀ mi ò ní gbà fún. Ọ̀nà wọn mú fún wa irresponsible. Ọ̀nà wọn mú fún wa irresponsible. Kí ló ṣe é lọ́mọ?
ṣe fún ẹ? Kí ló ṣe lójú? Mo ní gbà fún ẹ kọ́kọ́ wáyé lẹ́gbọ́n tí mo ní lẹ́yìn. Ọwọ́ ẹ̀ kò lójú kí ló ṣe? Kò sí ìwọ tó ṣe ẹran náà pa. Lọ́nà wo tí mo fi wà responsible kí ló ṣe ìjọ̀gbọ̀n? Dúró ọ̀nà wo ni mi fi wà responsible kí ló fẹ́ tí mi ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Dúró ọ̀nà kí ni mo ṣe fún ẹ? Kí ló ṣe lójú? Kí ni nǹkan tó ṣe lójú? Ìwọ fẹ́ wá irresponsible. Ẹlẹ́dàá mi ò ní gbà fún ẹ. Mi ò ní fi ẹ́ sílẹ̀ kó wá irresponsible ní ìta. Ṣé mi ò wá ṣífẹ́ báyìí ní ọjọ́ ìgbà? Ṣé mi ò ṣífẹ́? Ṣé mi ò ṣífẹ́? Ṣé mo fọ́ ọkẹ́ ni? Did I touch you? Kí ló ṣe? Dìde lẹ̀, dìde, jókòó. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan? Gbogbo àwọn níbọ̀ ni mo máa gbọ́ wá. Kí ni mo ṣe fún ẹ? Ó lè farabalẹ̀ torí Ọlọ́run. Ṣé o fẹ́ pa mí? See how I'm sweating for God's sake. Ọwọ́ kúrò lójú. Kí ló ṣẹlẹ̀? Ìwọ ti pàdé ara rẹ̀. Bàbá propose ara wa tá a fẹ́ àwa. Now let me have a life. I need to leave. Please. Ó yẹ kó lè understand. Kò lè họ́. Nǹkan tó ń pè lóbìnrin nìyẹn bọ̀bọ̀ yìí. Ìwọ lọmọkùnrin ló máa jára ẹ. Ṣé o rí bóyá o máa rí òní kó má ṣàyé ẹ o? Ó dàbí tí wọ́n bá kú náà ni àwọn ọmọ tá a gbé sílẹ̀ máa ṣàyé wọn. Wọ́n máa ṣe é. As bọ́bọ̀ tún bọ́bọ̀, wọ́n máa ṣàyé ọ, máa normalize ẹ̀ náà. Máa yẹ kí. For any time tí n bá ti ní mo fẹ́ jáde, inú ẹ̀ ń dùn, she's not happy. Bọ́bọ̀ ò ní wò yẹn jọ, àyè tó ti fi gbà ló yẹ kó bàdé tó bàdé yẹn náà. Ọmọ wo tí n bá wà nulẹ̀, tí n bá ti mo fẹ́ wo, ó ṣàmù pé mo like man, tí n bá ní kí n máa wo man yìí. O tún máa complain. O máa tún complain. Ṣé ń gbé ẹ débẹ̀ ọmọ ọba? N tẹ́ fi bẹ̀rẹ̀, tẹ́ bá fi lè continue báwo yìí máa bá kú nìyẹn. Ó dẹ̀ wọ́n máa get worse sí ni. If I am your shoe, if I have to advise you, pàdé mi, enjoy your life, being single or being married. Kò ní kí wọ́n máa jayé. Normalize ẹ̀ fún láti ilẹ̀ jẹ́ kó máa bóyá inú láti ilẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Wọ́n ló ń fọwọ́ agbo sẹ́yìn ọmọ bá gbé débẹ̀. Hello baby, I'm going out, I'll see you later. Jẹ́ kó wọ́n náà fún òkú lọ wọ́n náà lè wo movie, ó lè lọ cinema, ó lè ṣe kíní. Ìwọ ló máa jálá ẹ̀fọ́ ẹgbà. Jálá ẹ̀fọ́ ẹgbà ọ̀bọ̀ ó fẹ́ gbé débẹ̀ nìyẹn, ó ti ń lọ fà o, ó máa padà yọ́lẹ̀ fún máa dùn ẹ́ gan o, ó máa dùn ẹ́ gan o. Sọ o ti gbọ́, o ti bá ọmọ bá já lọ, já kọ́ lọ fi gòkàn tẹ́lẹ̀ gan o. Ẹ̀yà ọmọ bá o ṣẹ̀ dé ní káàbọ̀, ṣójọ́, ọmọ ká lè wá sọ ẹ́ di. Ogun tó dọ́kọ́ ni ọ̀rọ̀ mi máa yọ láyé. Àgbọ̀gúgú òjò lámì ọgbàdà nù wá padà wá tẹ̀. Ojú inú, ojú inú. Báwo ló ṣe ń ṣe bọ̀bọ̀ yìí? Máa fò lókè. Àìní London ọ̀la Amẹ́ríkà kí ló dé? Láì ṣe yẹ. Aníbolúwa ti fẹ́ ni. Fa auto stage kan yáyẹn fẹ́ wọ̀ mọ́ mi lọ́wọ́ nílé. Mo fẹ́ sọ di wàhálà pé ọ̀gbẹ́ni ká tó yóò ti wá ń bí kó tó fẹ́ ọmọọṣẹ́ tí mò ń ṣe o. Mi wà ní fẹ́ tọ́ ní kí n má ṣiṣẹ́ o. Mo kọ̀ ya bribe ẹ̀rìn. Kí lórúkọ wa ẹ̀rìn fold 4. Mo ya gbọ́kọ̀ lọ sí royal computer. Ní Kẹjà yàrá fold 4. Àwọn bí yẹn ta fún gidi. Tó bá ti fẹ́ ra ẹni tì fún ìyàwó ẹ̀ ṣáà kọ́ fún ẹ̀rọ fúlọ́n parí iṣẹ́ yẹn. Àìbẹ̀ ni kò ti máa ra fóònù. Bọ̀bọ̀ yẹn ta ọ̀tẹ̀ ọ̀dọ̀ lọ́ra fóònù kò fi yẹn bribe ẹ̀ ìyá má bínú máa fi ní ìwọ̀ kan o. At least àwọn fọ́tò àwọn máa pẹpẹ àwọn ti Facebook. Ó lágbára jù báwọn ìyá nìkan. Ó jayé, ó ń dẹ́bìtì mi. Regularly ṣé fọ́ọ̀tì ẹ̀ wá ní. Madam kọ́ ní West. Madam ló gbé ló fi dálẹ̀ madam gbáyé ẹ̀ ó mọ̀ pé àwọn tábà ìgbéyàwó bá a láti dọ́gbọ̀n oṣù wa ká múra síṣẹ́ kí lè má wà lọ mẹ́ẹ̀. Kò yẹ bọ̀bọ̀ ṣé wọn kì í sọ fún wèrè pójú òun rọ bó bá ti má rí wọn ní sọ fẹ́ kó tó tẹ pámọ́ṣẹ́ wàá wà hard working by force ni wọn fi ẹ̀dá kó náà lè yàn kó náà má lè yàn mo jẹ fẹ́ fún yáà ní nǹkan gan mo jẹ́ nìkan. Wá ti fi jẹ́ gbogbo ìgbà níyà yìí èmi
máa wọrí àtòkàn bóyá máa ń jówó jẹ náà yẹn ó máa kàn ẹ́. èmi ló kàn jẹ́ kó kọ́ mi báyìí ò bẹ́ẹ̀ sọ fún ẹ ní. a máa gbé kinní wá náà mi ò gbẹ́ débẹ̀. a máa gbé kinní wá wọlé kan pé. èyí wàá ṣẹlẹ̀ náà live. ẹ ká sàn. Yes, Mr. John. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó ẹ̀sùn níbo ló wà kí ló ṣẹlẹ̀? Ọ̀tútù wo obìnrin àdírẹ́sì kí ló ṣe ọmọ farabalẹ̀ jẹ́ àfarabalẹ̀ ṣé ká tẹ̀lé àbí alfa? Bọ̀bọ̀ bóyá ṣe yí ló lè ní yẹ kó lọ lọ máa wọ̀ ní pé wá tó bá jẹ́ anything pé wá lọ́bẹ̀. Má ronú owó pọ́sibú kò jẹ́ pé early stage ni o. Tó bá ṣẹ̀ lóyún máa súnmọ́ mu ìjọba àtúntò máa ń bá kọ́ wá. My love for you no be ṣé níbo ni bá mi? Ọkọ̀ àmọ́ta níbo? Ẹ kọ́kọ́ wọ ọkọ̀ olówó ní kẹ́ẹ̀tì sí ọba mi ẹ mọ̀ ti sẹ́nu ọkọ̀ tálákà o. Òjò ìfẹ́ ló ń rọ̀ yá nù. Èmi ń dà. Ẹ kọ́kọ́ wò ṣé èsè mẹkáníìkì ní wà. Ṣé èsè mẹkáníìkì ṣọ́nà? Iná ìfẹ́ máa ń jó máa yọ̀ mọ́. Ẹ ṣàwùsù, bá mi ẹ ṣàwùsù. Yé! Ó ti pa mí! Àgùrẹ́ àbí ọmọ! Ó ti pa búrò mi! Yé! Ó ti pa búrò mi! Ó ti pa búrò mi! Yé! Ó ti pa búrò mi! Ó ti pa búrò mi! Ó ti pa búrò mi! Yé! Mo kú! Yé! 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 Ṣé wàá lọ́wọ́ pààyàn? Ìwà náà ta! Ìwà náà ta! Kiri! Wọ́n yá rí fáìlì kan kọ́ mi. Yé! Ẹ bá gbé. Yé! Wọ́n gbé wọn lọ sí ìdúró wa. Yé! Mo kú. Àbúrò mi ti lulẹ̀. Yé! Àbúrò mi ti lulẹ̀. Wọ́n lọ sọ ní àdúgbò yìí. Wọ́n lọ sọ àbúrò mi ti lulẹ̀. Yé! Ẹ jẹ́ ká lọ ìtọ́. Wọ́n kú. Wọ́n ti lọ UK. A máa rí àwọn alágbàrí ẹja lọ ẹja sí láìpẹ́. Bámi wọ́n lu sẹ̀. Yé! Ẹ jẹ́ kí bámi ọkọ̀ wọlé náà. Yé! Bámi wàhálà ti dé. Bámi ànífojú sunkún ọ. Bámi! Wàhálà ó sọ fún ìgbà wàhálà wa! Bámi àbúrò mi ṣe nà lẹ́tọ̀. Bámi! Ó yẹ wọlé ọmọ ìgbà wà. Yé! Àmì bàbú! Àmì Sàṣù! Sàṣù! Ẹgbẹ́! Ẹni kú dàgbọ́! Ogun tó dọ́kọ́ ni ọ̀rọ̀ mi máa yọ láì. Àgbọ̀ gbogbo ojú làmì ọgbàdà nù wá padà wá tẹ̀. Nínú gbogbo rògbòdìyàn yìí ẹ̀ wẹ̀rẹ̀ wọ́n ní gbé yìí. Ìyàwó yìí gbé yẹn ní fámìlì lẹ̀ pa fámìlì ò fámìlì. Àpàdélẹ́kùn táyé ni. Bámi. Nǹkan ti ṣe mí. Mo dáràn. Nǹkan ti ṣe mí. Bámi kílẹ̀ bá bọ̀. Obìnrin ń sọ àwọn èèbó mẹ́fà kan. Ó ní sọ́ọ̀rì ìmọ̀ tó wọ́n ẹ̀. Ó ní kẹwàá bí pé kẹ pẹ̀ lẹ́nu. Ó ní tẹ́rìbù. Ó ní kò dára rárá nǹkan ti bàjẹ́. Mo gbé. Ó ní ìṣèdíṣà láìfèdè. Ó ní sọmọ ìbùrìn tó sì lè wà láyé mọ́ báyìí. Ṣé tó sọ́nù? Ní tó wínú. Mo gbé. Ìtọ́jú rẹ̀ lọ́wọ́ kọ́ lọ ṣàánú. Kí ni òyìnbó tó sọ gbẹ̀yìn? Kọ́ lọ wá ṣàánú. Ìbò tó ti ẹ̀ sọ kí ló ti wí. Ó wà ní. Oh, this one now correspond for treatment. Respond to treatment. Correspond to treatment. Wow! Gbogbo tó lò fún kò ṣiṣẹ́ lára rẹ̀ kò gbá ni. Kò gbá. What a gun so. Tó bá ti sọ bí aláàárẹ̀ yìí ti wọ́n ti fẹ́ cross. Bá mi aláàárẹ̀ yìí ò gbọ́dọ̀ cross. Wọ́n sàwọn dùn lọ́wọ́. Kọ́lọ̀ jẹ́ wọ́n rí dragi. Lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ wọ sùkú. Ó mú fóònù ńlá ló tẹ̀lé. Ìyá ilé ìwé mọ́. Ẹ mọ̀ pẹ̀lú níbo lẹ lọ. Ẹ̀sùn lórí ibú ò lè gbé tí wọ́n fún yín lẹ́sẹ̀ lẹ́nu. Kí ló lọ sí? Ó gbẹ́sẹ̀ ni. O tó bá ti gbẹ́sẹ̀ sókè o ìfàsẹ̀. Ẹsẹ̀ ni wọ́n gùn tí wọ́n fún yín fàṣẹ ẹ̀ lè kú o. Yẹlẹ́wẹ̀ mọ́. Táwọn tí
lọ́mọ tó jẹ́ kó ti kàwé tán. Bá mi. Ọmọ tó ti rẹ̀ sáàmù. Sẹ́mo yẹn tó ti promise mi. Ọmọ tí mo torí rẹ̀ tí mo drop out. Tí mo drop out. Ìkankan ọmọ gbọ́dọ̀ sàbúrò mi. Ọmọ ìsí rẹ̀ sáàmù ṣe. Ó ṣẹ̀ sáàmù rẹ̀ dá. Ẹ para rẹ̀ ló gbà. Ẹ para rẹ̀. Ọmọ ìgbà gbogbo ẹ̀ tán. Ẹ para rẹ̀. Lọ́mọ ìgbà tí ẹ wà kọsẹ̀ jáde rẹ̀. Tọ́nà ní ọ̀la wa. Ọlọ́run ní ọ̀la wa. Ìdí tí mo fi step fún nu. Ó sì máa là yín. Ẹ para rẹ̀. Ó máa gbádùn. Nínú sàárè. Ó máa lágbára ọlọ́kùnrin lọ sàárè. Ó máa gbádùn. Ó máa gbádùn. Kíyà mi mọ̀ jà sásán. Ìyá rẹ̀ ti kú lè ṣe 30 years. Làálàá mi nílé ayé o. Kò ní ìyá mú bàbá nìkan. Ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá. Kò ní ìyá bàbá nìkan. Ẹ bá mi sọ̀rọ̀. Èmi là kọ́ bí bá mi. Abọ́lọ́bùkúri ẹ fẹ́ sá lọ. Abọ́lọ́bùkúri ẹ fẹ́ sá lọ. Máa tú ẹran rẹ̀ dànù. Ẹran wèrè yìí. I just lost her. Gbóná, ọfẹ́ sálọ. Ọgbọ́n pópó ọfẹ́ sálọ. Mo ní kí n gbé ẹsẹ̀ kan tí wàá gbé ẹsẹ̀ kan. Ẹsẹ̀ kan. Tó bá ti gbé ti kan wàá gbé kejì. O ti máa pààyàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mi ṣe bẹ́ẹ̀ mi ìpààyàn rí. Ìlú lọkọ̀ rẹ̀ pa ti ń pààyàn. Ìpààyàn rí ẹjọ́ dúró lọ. Ọmọ tó ti lọ. Wọ́n fi ọmọ tó sẹ́yìn. Bá mi ẹ̀rọ́jú ọmọkùnrin. Àwọn ọmọ tó mọ̀ sọ pé pàwọ́ mọ́ pààyàn. Ọ̀wọ́ arówó pa wá ń pààyàn káàkiri. Oríire ó burú lọ́sẹ̀. Ọmọ tí màá sọ. Bá mi kí lè fẹ́ sí. Kí lè fẹ́ sí. Fílẹ̀ ìjọ máa lọ. Ṣé mo ti ṣèdájọ́ tiẹ̀? Èmi náà wá ṣèdájọ́ tiẹ̀. Bá mi kí lè fẹ́ sí. O ti pẹ́ mi lọ́mọ. Màá rú ọmọ ni. Bá mi tẹ bá rú àbúrò mi ẹni ọ̀pá mọ̀. Mo fẹ́ kó kú náà ni. Wọ́n máa jọ lọ́rọ̀ àlá. Wọ́n jọ wọ́n lọ. Bá mi mọ̀ kí n. Báwo ni yóò ṣe gbà mí lọ́mọ tí ó máa jẹ yín? Bá mi mọ̀ kí n. Ẹ bá mi mọ̀ pé. Ìtàn pé òun tó bá fi lè rí pé ẹ ti kú. Bá mi mọ̀ pé wọ́n fún wa lówó. Ẹ sì ń pariwo kọ́ mọ̀ pé. Ṣé mo. Mo ní mọ̀ pé lọ́hùn. Bẹ́ẹ̀ ti pa lọ́hùn nínú bíbí. Bá mi mọ̀ pé Olúfẹ́yìí. Ẹ mọ̀ pé Olúfẹ́yìí tán pé owó ni wọ́n gbà lọ́wọ́ wọn. Mo máa san owó. Ṣé àwọn yẹn tẹ́ fẹ́ san ni? Ẹbí ọgbà 20 million. Bá mi. Ẹbí ọgbà 20 million. Àmọ́ owó ti rẹ̀ gbogbo àwọn tí ń lọ sẹ́ni ọ̀run ìkọ́mọ̀ náà wọ́n ń lo góòdù. Owó tó níye. Àbùkù kọ́. Àbùkù kan mo ṣe lè sọ 4 million. Ẹni 4 million. Kò tún padà sẹ́yìn. Má máa ṣe bí Ronaldo. Má gègé sẹ́yìn. Ẹ mọ̀ jẹ́ gègé. Mi wò pé kọ́ lọ́lẹ̀ kó dowó ni. Torí tá a bá ń fojoojúmọ́ rò pẹ́, a mọ̀ sunkún gbogbo ìgbà. Bàbá mi 4 million náà kéré nu ayọ́ra mọ́sù. Mo ṣe 5. Kí kú mọ gbogbo tí mo kí mọ. Ẹ tẹ̀sí gbọ́, mo ní 5 million àwọn fẹ́ gbà. Ọdẹ fún 4.5. Ẹ̀dá tó bá pè ní tó fẹ́ pè ẹ ti kú nu o. Ẹ sọ 4.5. Ẹ má jọ pé ẹ sọ 4.5. Bá mi ẹ jẹ́ bẹ́ẹ̀. Bá tẹ̀mí lọ́lọ́bùkún. Bàbá yẹ ọmọ olè kú. Ṣọ́ọ̀ṣì rẹ̀. First bank. Ẹ dá mi dúró. Olórí burúkú ni. Go see that. Bá mi ẹ domi sílá kẹ́ bá sí irú rẹ̀ jẹ́. Bá mi ẹ domi sílá kẹ́ bá sí irú rẹ̀ jẹ́. Ó ní sórí rẹ̀. Bá mi lọ bájà. Dáadáa. Bá mi lọ bájà. Ìyàtọ̀ ẹ̀kọ́ ṣe. Ọ̀yà ẹ̀tọ́ ni ìyàtọ̀. Àwẹ̀ ti jẹ́ o. Dáadáa ò ní sórí rẹ̀. Dáadáa. Ò ní sórí rẹ̀. 4 point. Owó mọ́tò. Lẹ́nu ẹ kí n lọ sábẹ́kúta tó mọ̀ pọ́mọ gbẹ̀yìn ní mí. Exactly ìyẹn gbogbo ló dáa. Ṣé mo kó ti súnmọ́lé?
ọmọ tètè rí àwọn tẹjọ ṣe kéékèèké yẹn ọmọ ètè rẹ ọmọ ètè mọ̀ pé ó ní ìdí ọkọ máa fún ẹ lówó. bàbá ti fẹ́ rẹ̀ bọ̀ báyìí bàbá ṣe kò ṣe pé bàbá ṣe kò yọrí bàbá ṣe là ṣe pé. ṣé sáà méje òun lè kàtí látàárọ̀. ojú mi ló dàbí ẹni pé ń ṣú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìgbà wọn bá da òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ sójú mi. alákọ̀wé wọn ṣe wà yìí wọ́n ní ìnira padà ní pápápá 50,000 lórí ẹ̀ máa láwọn ẹbí wọn ẹ pè wọ́n kí ló tẹ́ ẹ yánu. nǹkan tẹ́ ẹ sọ yẹn ọlọ́run fún mi ní. ọlọ́run ìṣọ́lọ́run tó pè mí ló pè wọ́n ṣẹ́ni tó ń gbé mẹ́ ẹbí tí o ti máa ṣú ẹ̀mí kúrékùrè. ó sọ pé òun ní ìdìrànlọ́wọ́ mi ẹjọ́ ṣé mo lè fún lówó. kò sọ́nà bẹ́ẹ̀. àìlówó lọ́wọ́ ó màmá mẹ́gbẹ̀ẹ́ gbáyàn. You face people. Go to them. Let them know you need money, you need work. wọ́n fẹ́ da iṣẹ́ ọlọ́run bolẹ̀ àbí ṣé mo kọ́rọ́ ní apá wọ́n ní àwọn gbọ́dọ̀ wúrí ẹ̀yìn jọ ìkẹ́ tó dé. níbi ètò ìlú yẹn kò sẹ́ni tó lè ní pọ́blẹ́mù náà. èmi ò lè bí ìwé ẹlẹ́rú sórí kí n fà lọ́wọ́ báyìí. kọ́dí kí ló dé tó ń sáré lọ ó sì ní sùúrù fún mi. ṣé mo rán yín sẹ́ni mo ní kẹ́ wá farúgbó la kọ́ sí olúwa sọ́lọ́ ń pe fúnra ilẹ̀ pera yín nígbà tẹ́ ẹ bá ti fàárọ̀ yín tẹ́ ẹ ti fi ṣèrànù tẹ́ ẹ ti bá yé àwọn èèyàn jẹ́ ẹ wà sọ pé ẹ fẹ́ rìtáyà sọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́ ń wá ráàyè. òwú àwọn òbí mi ìjọba tó ń tọrọ káwọn òbí sọ fún èmi yàtọ̀ sí àwọn èmi yàtọ̀ sí àwọn ọ̀tọ̀ tàbí sọ̀rọ̀ ẹ̀ka mi kọ́kọ́ ní àwọn ẹ̀bà tí wọ́n jẹ́ pẹ̀lú rọ̀. èmi ò bóyá ó ní àwọn ọmọ yín kúrò ní private school tí wọ́n. àlá tí ò ní ṣe. àìsílẹ̀ sọ fún ẹ kọ́ bí yín gbọ́kàn tó kẹjọ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjọ náà àṣírí ikú. ìwé kù dákun torí ọlọ́run ṣé kí mi wá rẹ̀ rẹ̀ lẹ́rù ṣe pa tèmi ọwọ́ ni. jẹ́ kí ọ̀pọ̀ mọ̀ sí ìlú olówó tó lè bá ìrọ̀ ọjọ́ rẹ̀ kì í ṣe pẹ̀lú àyíká ní kò ká ní ìlú tọ́. Ajídàbí ẹ̀dùn, ajírọ̀ bí òwe, ajígbàgbàdà ìjàkaná, dàwà gbọ̀ngbọ̀, tiwa gbọ̀ngbọ̀, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Omi làgbà omi jù wọ́n lọ, omi làgbà omi jù wọ́n lọ. Omi ò lápá, omi ò lẹ́sẹ̀, omi wọ́n yọrí tẹ̀lẹ̀. Ẹni folúdodo omi àgbẹ̀ lọ, omi làgbà sinimá tán sọ. Cheriki movie ọ̀gágbà níbi káṣẹ́ sinimá corporate pictures ló gbé jáde. Àtìgí àtọ̀pẹ́ ti gbó ti ju omi lágbà. Omi tó ń gbódìdí èèyàn tó ń gbódìdí ilé tó ń gbódìdí ìlú lọ. Omi tí ò lápá tí ò lẹ́sẹ̀ tó ń wọ̀yàn rìn gẹ́rẹ́rẹ́. Fọládára dé àtàwọn tiẹ̀. Ọmọ olúwẹ̀rí màgbọ́ òjò tó ń bá wọn jà tó ń bá tòde bàbá wọn lọ. ọmọ ayé ni mí mo ti báyé jẹ mo ti báyé mu ọmọ ilẹ̀ ní mí èmi gángan lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ mo dé mo wá gbéná wojú ẹ̀pọ̀n ẹ̀ ní bùbá èmi rè kí ló pè mí sí ikú o àlùmọ́tò mo pè ọ́ ikú o. dápadà. Omi ń bínú lọ́wọ́ kẹ́ni tí ọmọ wẹ̀ ọmọ wọ́dọ̀ alágbálúgbú omi gbogbo lọ́gbọ̀lọ́gbọ̀ omi àgbẹ̀ wọn lọ. Sinimá titun omi lágbà. It's a blockbuster. irọ́ ni o lójú ẹ̀mí mi kọ́ o ò lè fẹ́ ọmọbìnrin yẹn. tí ẹ bá state any tangible reason I am sorry mo máa disrespect yín ọmọ yẹn ni máa fẹ́. ṣé torí pé n tà wí kò tí ì kan ìdílé ẹnìkọ̀ọ̀kan nínú yín ẹ wá dákẹ́ sí i ẹ dákẹ́ rigidi bí omi àmú. ọ̀yá ẹ wá máa gbé kalẹ̀. bọ́dọ̀ bó bá gbé kalẹ̀ ó dọ̀rùn àṣàtẹ́. Written by Olamide Olaoye, produced by Juliet Jato, directed by Wasi Owo Yagauzu, starring Dele Odule, Ojú Ògúnmọ́lá, Madam Sajẹ, Jamiu Azeez, Ọbátidé Kevin, Lékan Látúnjí, Ọláyẹmí Jímọ̀yẹn Kẹ́m, Fúnmi Awẹ́lẹ́wà, Bíọ́lá Adékúnlé, Juliet Jato, Owólabí Àjàsà, Mama Ereko, Azizat Ṣọ̀rùmú, Lùyẹ́ka Déwálé, Túndé Ṣọ́báyọ̀ Sírò, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́, ẹni ètò Olúgbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ló ṣẹlẹ̀ oúnjẹ wo lélẹ̀ èmi rẹ̀ pé màálù máa wà bẹ́ẹ̀ tó máa rọjú tẹ́mi náà máa rọjú. Nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní omi lágbà. Subtitled in English. Ó ti jáde báyìí. Marketed and distributed by Corporate Pictures. Cheriki movie ọ̀gá àgbà níbi káṣẹ́ sinimá. Movie City Ami Arena Shopping Complex Mọ́ládé Òṣòdì Lagos. Ó tún wà ní Koma Road Multimedia. Àti Mercury Pictures l'Arena Òṣòdì. Ẹ tún lè rí ìwò lórí YouTube kẹ́ẹ̀ríran wò. Sinimá titun omi lágbà. Àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. ẹ gba
gba lọ́ṣìnù ẹ̀ tó ń pariwo níwọ̀n tó ṣì máa kú síbi tó wà yìí. Ẹ wo ẹ lù pa sí i. Tí iná bá rí omi, á gbàgbé ilé tó fẹ́ jó. Tí ẹ̀tù bá rí omi, á gbàgbé ariwo tí ó fẹ́ pa. Àrà tí wọ́n mú ẹ̀mí bá ni wọ́n lè fi ra àmì dá. Ọ̀kànlénígba lẹyẹ tí ń bẹ nínú igbó ṣùgbọ́n labalábá kò lè dàbí ìfẹ́ ìwọ ní tèmi bá wù. Hello everybody, see my best friend. Hi everyone. Ṣé mi ló ń sọ fún pé kí n ṣe nǹkan tí bá fẹ́? Kò sí ọkùnrin náà tí ò lè bá mi sùn níwọ̀n ìgbà tí owó bá ti wà igbó. Bọ́lá tí rí àwọn nuisance tẹ máa pè tẹ máa kọ́ wọn ìrànmọ́ mọ́ yàn. Ṣé iṣu adúrú nǹkan bá ń ṣẹlẹ̀ ṣe yóò dé sọ fẹ́mi tí mo jọ́ rẹ̀. Kí ló ṣe ẹ́ ògbà? Kí ló ṣe tójú ẹ̀rí báyìí? Ṣé mo fi tẹ́lẹ̀ ẹ ni mo ń lò fún yín? Ó ti gbọ́ra ẹ̀ ó ti di hóó. Kálẹ̀ lẹ́yìn kan ló tó pọ̀ jà wá sí ọjọ́ tí ó sọ fún wa. Iná sẹ́yìn sí àná gbàdùn. Kọ́ bí ẹ̀yin lè kọ́ra yín rẹ̀. Ṣé wo mọ̀ ẹ́ àbùkù tó bá bá a dára? Ó di dandan fún jẹ̀bi. Èmi ò lè ṣe ọ̀ mo ṣànígbé tẹ̀lé kọ́ńdọ̀m. Kò kì í fẹ́ pọ́sìtì la ṣé mi máa la pẹ̀lú láìlọ́ọ̀nù orí ẹ̀ ò pé. Ayé ẹ̀ ti ta. Ó mọ pé mo ní màá ti kú. Ọ̀rẹ́ ọ̀dà ráì. Ṣé báwo kò ti ní sàdáwọ̀ Mercy àti Bọ̀dálé? I love your mothers. Thank you. Ẹ ti jẹ́ ní wọ́n gbé fún yìí. Ẹ fẹ́ nílẹ̀. Ẹ wá ń mẹ́jọ ẹlẹ́jọ́ tí ọ̀kan yín lọ́wọ́ tí ọ̀kan yín lẹ́sẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní ìròyìn ìyàwó. So gbogbo bó ṣe ń gbọ́ tẹ̀lé bá òkú káàkiri láti lọ aṣọ ń bá ọmọ yẹn ní àjọṣepọ̀ ó tiẹ̀ ní tìjú. Ẹ máa fún wọn ni ẹ máa fún wọn ni. Bàbá ẹ má ṣì kéèké. Ẹ máa fún wọn ni. Bàbá mi bàbá mi má fún wọn ni. Ó mọ̀ pé orí ló yọ ẹ́. Aṣẹ́wó ló bá gbé sí. No, don't talk. Ever make such statement about her again. Ogun fẹ́ pupa ẹnu tiẹ̀ náà dá. Lẹ́yìn tó yẹ kó máa pẹ̀tù sí ná. Mama told me, say, walk us around, come the car around. High and sorry, tell only buy it. High, you love your Bible, you got all of your high and yani kashola, kiri, oh, shy, yeah. What you know me? What you know me? Oh, you know bound for bye, banity tayo. Yeah, mama told me, walk us around.